so now ìbéèrè tẹ́ wá tó pẹ́ rí lórí ètò tẹ́ ẹ bá pàdé níjọ́ yẹn ó ní pé dáadáa tí Muhammadu wá gbé tó gbélé ayé ṣe márùn-ún tá a lè rí pẹ̀lẹ́rìí ni o tó gbélé ayé ṣe ó ní ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ àfà àti sọ pé rí níjọ́ yẹn so ìbéèrè yẹn ni ẹ̀yin náà wá sọ pé fẹ́ bá wa dá sí pẹ̀lẹ́rìí. ọ̀dọ̀ títí yàn ní ti wá kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀dọ̀ ẹ̀yin gan ní ti bẹ̀rẹ̀ gbogbo tí ń jẹ́ ara yín Muhammadu ní ń kọ́ arákùnrin ara yín tẹ̀ ń wò yẹn. ẹ jọ ẹ jẹ́ gbogbo lẹ́jẹ́ ká enjoy wọn ẹ máa tẹ̀síwájú lọ Muhammadu tó jẹ́ kí a ní ara ẹ tẹ̀síwájú sallallahu alaihi wasallam ẹ ṣe ẹ tẹ̀síwájú. inú tí ànábì ṣe tó jẹ́ dáadáa nu tó jẹ́ pé ó fi jẹ́ àánú fún gbogbo àgbáńlá ayé àánú àkọ́kọ́ nù. ó ní. àfà ẹjọ so tí ó bá ṣe Muhammadu àní ní apá àní ní ojú àní ní ẹsẹ̀ Muhammadu má tó nìyẹn sallallahu alaihi wasallam ẹ tẹ̀síwájú ìkíní nìyẹn okùn ẹlẹ́ẹ̀kejì. bẹ́ẹ̀ bá ní kò ní wúlò fún yín. náà ẹ tẹ̀síwájú okùn ẹlẹ́ẹ̀kejì à ń gbọ́ ẹ ṣe sà. kò ní wúlò fún yín torí ó ní láyásítà wí àsáhábù nẹ́rí wá àsáhábù lè jannati umul faizun. ó ní ọmọ àlìjẹ́nà o ẹ lè fi wí ọmọ náà ọmọ náà ẹ sì lè fi wí ọmọ àlìjẹ́nà torí àwọn tó bí yín wọ́n lè jẹ́ ọmọ àlìjẹ́nà bẹ́yìn ṣe wáyé kẹ́yìn wá fẹ́ ṣe kẹfà fẹ́ rìnrìn bú kẹwàá fẹ́ fi wọnú. àbá ìfarabalẹ̀ nígbà tí ìṣe pẹ́ mi rédíò àwọn ará mọ́kà tán wà ní mọ́kà tó fi dé náà bàbá ìyá ẹ̀ wọn ò lápá wọn ò lẹ́sẹ̀ àbí ńgbà mọ́mọ́ ṣe dé ló ṣe fún wọn lápá àtẹsẹ̀. ẹ fún yín ní volume ẹ fúnra yín volume. àníṣe mo nígbà tí mọ́mọ́ ṣe dé ló ṣe fún ìyá àti bàbá lápá àtẹsẹ̀. ọní tí ẹ bá ṣe pé àmì kíni ẹ wí dáadáa ẹ mọ́ gbọ̀n lóhùn. ṣé gbogbo ilé ò gbọ́ mi ṣé gbogbo ilé ń gbọ́ mi jàre bàbá yóò bá gbọ́. à ń gbọ́. mo ní ìyá Muhammad àti bàbá Muhammad ṣé ńgbà Muhammad dé ló ṣe fún wọn lé apá àtẹsẹ̀. wá gbọ́ dáadáa jẹ́ láyé ọgbọ́n ń tán sọ ni wọ́n ní gbà tó dé ń tẹ́ sẹ́ndì ó tẹ pósì yìí ó ní wàmà àrísálínákà ila rahmatan lil alamin ó nígbà tó dé lánú gbogbo ẹ̀yin yìí wọ́n bá ti west product ni wọ́n bá sọ yín dà. bí ti bò. nítorí pé wọ́n wò pé. Ayamadéleke ẹni kí wọ́n fún wa lẹ́lẹ́kejì Ayamadéleke ẹ gba máìkì náà alákọ̀ọ́kọ́ ní ẹni kan fún wa lẹ́lẹ́kejì márùn-ún lè fẹ́ gbà tó bá ti wá fún yín márùn-ún ẹ wá béèrè ẹ̀rí lọ́wọ́ wọn so ẹ ká dúpẹ́ lọ́wọ́ Muhammadu sallallahu alaihi wasallam tí ó máa ṣe Muhammadu àní lápá àní lójú àní lẹ́sẹ̀ so alákọ̀ọ́kọ́ nìyẹn fún wa lẹ́lẹ́kejì ẹ ṣe àfà. ẹ fún wa ń dáadáa mí ẹ ṣe ó kù mẹ́rin ẹ ṣe. ẹlẹ́ẹ̀kejì ó ní Ọlọ́run ní la'alakum ukunun azim ànábì láláàánú tó ga jù kódà béèyàn bá ṣe Muhammad sallallahu alaihi wasallam ẹ̀tún ẹ̀wí sallallahu alaihi ẹ̀yin lẹ́la ànábì béèyàn bá ṣe ànábì sallallahu alaihi wasallam béèyàn bá ṣe ànábì sallallahu alaihi wasallam lóòjọ́ kan nínú ìtàn tó sì lẹ́rìí ó ní pé àwọn kan wá gẹ́gẹ́ bí lárúbáwá oko táwọn bá ti rà nábì wọ́n kàn ní Muhammad ẹ mọ̀ pé àwọn ará oko wọ́n gọ̀. àwọn ikọ̀ máa ń sa Muhammadu bàbá Fatimota ọkọ Aisha àwọn kan máa ń mo mọ̀ pé olówó Èkó eri yín pé díẹ̀ kò sọ ni mo ti mọ̀ yín orí yín pé díẹ̀ a ti pàdé láwọn ibìkan rí àmọ́ kò sọ̀rọ̀ ńgbà yẹn ẹ ti ara sáǹdì bí àwọn schoolmate ó ní pé ìwọ farabalẹ̀ gbí làákàyè nìyẹn máa ń lo làákàyè. ẹ continue ó ní fàárí fún ní kọ́bùlà à ń tábùdù ní wà máa ń lámúyàrí fún ní fàkéfà yàbùdù wà máa láktùlìjì ní wàlí ìsà ìdálì yàbùdù máa ń hùrí dùmínú àyùtẹ̀ ìmúna iná láwàrà zákùsùlùkù wátìlìmátìn ọ̀yàn gbúrọ̀ mọ́ ọmọ yẹn ni èyàn máa ń mọ Ọlọ́run téèyàn fẹ́ sìn ni. bẹ́ẹ̀ni ẹ continue bàbá Mégídá ẹ continue ẹ má jẹ. ẹ farabalẹ̀ ń ya àwọn kan olówó Èkó bó ṣe wà ń Ọlọ́run títí yín tẹ́yìn ń sìn yìí nísìn
kí n kàn ní ohun tí mo fẹ́ máa ṣe ni pé mo fẹ́ máa bu bàbá Mégidá ẹ̀yin lẹ mọ̀ nǹkan àṣì ń bọ̀ ń bẹ̀ yẹn ẹ farabalẹ̀ ẹ jẹ́ ká bọ́ tí mo fẹ́ sọ fún yín ẹ tí jẹgbẹ́ ẹ má jẹ́ gbàgbé tí mo fẹ́ sọ fún yín ẹ farabalẹ̀ ẹ má push mi ju bó ṣe yẹ lọ ohun tí mo fẹ́ mú wá gangan mú wá fún yín mo ti fún yín ní méjì. ẹyọkan lẹ́yìn fún wa ẹyọkan. mo ti fún yín lẹ́yọkan mo wá fún yín lẹ́lẹ́kejì pé ànábì aláàánú ni aláàánú ni wọ́n ń bá. ẹni sùn tí sọ wọn tó ṣàánú fún ẹ máa sọ ọ̀nà la máa fi mọ̀ pé ó ṣàánú fún bí àwọn kọ bàbá kan bí ìyá kan tí ó ń ṣe. kò sí bí mo bá ṣe fẹ́ gbé kalẹ̀ fún yín gan mo fẹ́ náà. wọ́n ti sọ ẹ má bẹ ọ̀hún Ayamadéleke àwọn lárúbáwá oko yẹn tí wọ́n ní wọ́n máa ń ṣe Muhammadu baba Fatima wọ́n ló ṣàánú fún wọn ó jẹ́ méjì ẹ jẹ́ àlọ́ ẹ ṣe. ẹ farabalẹ̀ wọ́n ẹ ṣe Muhammadu baba Fatima lárúbáwá oko gọ̀ báwọn kọ̀ọ̀kan náà ṣe rí láàrin yìí wọ́n kàn rí Muhammad wọ́n kàn ní Muhammad wọn ò mọ iyì rẹ̀ Ọlọ́run ló wá ní ìjọ tí kan wá dé tó wá wọ ibi tí Muhammad wà sallallahu alaihi wasallam ìgbà tó wá dé ibi tí Muhammad wà ó wá wò ó pé kí n tó lè gbà ìsìláàmù o mo fẹ́ wo ìjẹ́ èèyàn lára àwọn ẹni yìí ipe bóyá wọ́n fi nǹkan kan entice mi ni lórí kí n lè gba ìsìláàmù àbí wọ́n ní pé kí n gbà tinútinú mi ni. ẹni yẹn wá wọlé ó wá bá Muhammad ó wá dọ́gbọ́n ó wá ní ebi ń pa òun kán fún un lóúnjẹ kán fún un ní gbogbo ẹ̀ wọ́n á ṣe kínní ó wá lò ọjọ́ 3 lọ́dọ̀ wọn àwọn ànábì wa ń bọ̀ inú ti wá bí àwọn sàábì ànábì pé ẹni yìí kò sì ṣe kankan yìí kan ń ṣe kíní kan ń jẹun wá lọ́fẹ̀ẹ́ kò sì gba Islam ó sì ń ṣe kí lórúkọ rẹ̀ ànábì wa nìkan filẹ̀ ń wá ń lọ ó wá rìn bí ìrìn ọjọ́ 3 ẹ mọ̀ pé ìrìn gbáhùn ó yàtọ̀ sí ìrìn sí hours tán ló ń gbà ó yàtọ̀ sí hours tán ló ń sìn ó wá lọ fúnra rẹ̀ ó wá rò ó wá ní àṣẹ́sìn yìí àṣẹ́sìn àlàáfíà ni ẹ jẹ́ ń lọ bá àwọn lágbájá ó wá padà wá ó wá bá wọn pé lóòótọ́ lárúbáwò oko lòun o àwọn táwọn ò sì nígbàgbọ́ ni àwọn ò nígbàgbọ́ àmọ́ látòní lọ o ashhadu an la ilaha illallah wa anna muhammadar rasulullah wa abduhu wa rasulihi. sallallahu alaihi wasallam. ó di méjì olówó Èkó farabalẹ̀ o yìí ṣe wá sí fún ọ lónìí dáadáa olówó Èkó ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ó ṣàfihàn ilẹ̀ Yorùbá wa tá a wà ilẹ̀ Yorùbá tẹ́ ẹ wà àwọn tó bí yín táwọn tó bí baba ńlá bàbá wa nílẹ̀ Yorùbá ò ní pé wọ́n bí wọ́n pé aṣọ wo ni àwọn Adandawa àwọn Odùduwà aṣọ wo náà gbé wá tán fi ń bo ara wọn aṣọ wo náà gbé wá ṣé ibi bẹ̀rù gangan ilẹ̀ Yorùbá ń bẹ̀rù ní Ilé Ifẹ̀ ni Yorùbá ti bẹ̀rẹ̀ ní àbí ìlú kan tí wọ́n ń pè ní Adandawa ìgbà tán wá ń bọ̀ kí náà fi ń bo ara tẹ́yìn wá dé lónìí yìí tẹ́ ń wọ tí olówó Èkó àti MS bàbá tẹ́ ń wọ fìlà tẹ́ ń wọ aṣọ ṣé aṣọ wọn mú fún yín láti bẹ̀ wá nílé Adandawa pé aṣọ àwọn baba ńlá baba yín rèé aṣọ òun ni kí sásọ òun èbó ní tẹ́ ń wọ ń gbà òun ẹ sọ fún wa ìbéèrè nínú àwọn ọ̀rọ̀ yín aṣọ wo lẹ̀ ń wọ ń gbà òun tẹ́lẹ̀ kẹta nìyẹn ni bàbá Mégidá ìbá sí ọlá mọ́ ẹlẹ́ẹ̀kẹta Adandawa ẹ̀kọ́ síbẹ̀. ó di 3 o. ṣé Muhammadu ló mú aṣọ yẹn wá ní ọ̀sán mi gbọ́ dáadáa. kí n tó mọ́ gbàgbé ọ̀rọ̀ ń farabalẹ̀ Adandawa kí ibo lọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ tó o bá fẹ́ kí n pìtàn fún ọ tó o bá fẹ́ kọ́ ẹ̀kọ́ lára mi èèyàn máa ń kọ́ ẹ̀kọ́ ni èèyàn máa ń kọ́ ẹ̀kọ́ látara èèyàn
nítorí olówó Èkó yìí èyí máa ń gbọ́ àwọn ọ̀rọ̀ rẹ̀ dáadáa, èyí sì fẹ́ máa mú àwọn ọ̀rọ̀ tó jẹ́ challenge, èyàn máa ń kọ́ ẹ̀kọ́ níbi ọ̀rọ̀ rẹ̀. Olówó Èkó bó ṣe wà máa ń kọ́ ẹ̀kọ́ níbi ọ̀rọ̀ rẹ̀. Àmọ́ kí wọ́n á máa sọ̀rọ̀ kẹ́nìkan máa sẹnu yọ́bọyọ̀bọ, ń sọ fún pé lineage ibi tó ti wá ń wá pa ìtàn rẹ̀ látòkè délẹ̀, bá nẹ́bí ṣe wúlò ń bẹ, àwọn ń tó kọ́ wọn ń bẹ àti ń tó gbà ń bẹ ń jò mọ́. Ẹlẹ́ẹ̀kẹta nu. Ẹlẹ́ẹ̀kẹrin, ìbéèrè nínú àwọn ìbéèrè òun, ìbéèrè kan tẹ́ béèrè tí mo fi wọ kí lorúkọ rẹ̀ yín ni pé ẹ béèrè lọ́wọ́ àáfàá yẹn wípé kí ni ẹ fẹ́ lo nǹkan kan tẹ́ ẹ fẹ́ fi ṣọ́ ara yín, ṣé Kùránì wọ́n lo Kùránì fi ṣọ́ ara àbí ewé nìkan náà lọ fi ṣọ́ ara? Ẹ dákun, ta ló léwé, ta ló ní Kùránì? Ṣé Yorùbá náà dá ewé fún? Àǹdẹ́tẹ bá sì ní Kùránì ò lè ṣe nǹkan kan, bẹ́ẹ̀ ṣe wà ń náà kẹ́ ẹ dúró ń bẹ̀ ń, kémi náà dúró ń bi tèmi náà wà yìí, kémi wá fi Kùránì ká wá jọ fún ara wa ní pé bó ṣe rí rèé, kẹ́yìn náà wá gbé ewé yín un kẹ́ ẹ wá gbé kalẹ̀ lẹ̀, kémi náà wá gbé Kùránì un kalẹ̀ lẹ̀, ká wá kọ́kọ́ fi wọn ara wọn wò. Bó bá sẹ́yìn lọ́lọ́run, bóyá sẹ́yìn ni ewé ń gbà fún ni lẹ́mọ ewé kì dáadáa ni, ẹ jù mí lọ́nù. Bó bá sì jẹ́ pé èmi náà mo mọ Ọlọ́run kì, ẹ jù èmi náà jù yín lọ́nù. A mọ̀ fi rántí ara wa náà ni pé òótọ́ ń bẹ lọ́dọ̀ lágbájá yìí, òótọ́ ń bẹ lọ́dọ̀ lágbájá yìí. Ẹ̀kọ́ ni, kì í ṣe pé nǹkan kan, kì í ṣe ìjà. Ẹ̀kọ́ ni. Ẹ lè rí voice mi tó raise o. No. Ẹ̀kọ́ ni. Mo ti ń tẹ̀lé olówó Èkó yìí tipẹ́. Wọ́n kó ẹyọ kan ẹ̀wọ̀n, ẹ jẹ́ kó parí, ó kó ẹyọ kan, ẹ tẹ̀síwájú, kó ẹyọ kan, ẹ sọ pápápá, ẹ ṣe. Olówó Èkó ìní sọ ẹyọ kan tó kù, nítorí tí mo sọ̀rọ̀ yẹn, ọ̀rọ̀ tí mo sọ yẹn, mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ lé lérí ni, ká wá fi wo ohun tí Ọlọ́run, bíbi tí Ọlọ́run wà. Kí ẹ attend sí wọn, tẹ bá wà ń bẹ̀, àbí torí mi ò tí ìtẹ́bádẹ́bẹ̀ kì í sọ̀rọ̀, ẹ tẹ̀síwájú ẹ gan. mi ì tí ì rí nǹkan dáadáa kankan, ṣùgbọ́n gba nǹkan tí wọ́n sọ ẹ gbà bẹ́ẹ̀. So ẹ jẹ́ ká mú láti nọ́mbà 4 yẹn. Wọ́n ní ẹ bá mú ìwé lẹ̀ tán bá mú Kùránì lẹ̀. So ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ wọn, ìjẹ́ ṣé a ní àyà nínú Kùránì tá a lè kà torí bá ń fọyàn tá a máa mú tó máa jẹ́ kórí fífọ́ lọ, àbí tí wọ́n bá yìnbọn fún yàn, ẹjẹ́ ń délẹ̀, àbí ṣé àyà kan wà tá a lè kà sómi tá a lè mú tí wọ́n bá yìnbọn séyàn àbọ̀ ṣáyàn ládàá tí ò ní wọlé? Tó bá wà, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run. So kí ni àyà náà? Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti nọ́mbà 4 yẹn. Kí ni àyà náà? Ẹ sọ ibo lẹ ń lọ, ẹ ń bọ̀ kẹ̀. Kí ni àyà náà? Olówó Àyà Amadede kẹ̀yìn lẹ̀ kẹ́ ṣiṣẹ́ yẹn náà. Kí ni àyà náà? Àyà ni pé Àyà Amadede kẹ́ gba máìkì kẹ́ ṣiṣẹ́ yẹn lọ́kọ̀ fún àyà náà ẹ jọ. Ṣé ń sọ àyà fún ọ ní? Ó yá Quran verse yẹn. N tí ń sọ Quran verse, ó ní bá a ṣe gé bẹ́yìn náà ṣe tó àwọn àṣírí yín, bẹ́ẹ̀ làwa náà ṣe tó ti wa, kì í wá ṣe ẹ̀yin ní sọ fún. Ẹ jẹ́ ká kọ́kọ́ jọ dán wò ní, kẹ́yìn dán tí yín wò, kémi náà dán tèmi wò, ká wò bẹ́ẹ̀ ni. Kì í ṣe pé bóyá yín máa sọ fún yín. Kùránì èé ṣe ń téèyàn máa ń yẹ̀yẹ́, ẹ ti ra sáǹdì. Ẹ̀yin ó dán tí yín wò, èmi ò fọkàn mí lẹ̀ nísìn, yín fọkàn mí lẹ̀ nísìn, ẹ̀yin náà fọkàn yín lẹ̀, wíìlì ó kọ yín, ẹjọ́ fílẹ̀ àwọn àjọ dán wò. Megida, ìṣẹ́jú mélòó ni ká fún yín ní títọ̀dọ̀ yín máa fi ṣiṣẹ́? Máa dárúkọ mi fún yín. Lè béèrè pé ìṣẹ́jú mélòó ni kémi fẹ́ yín títí yín ò fi ṣiṣẹ́? Ìṣẹ́jú mélòó lèmi ò fún ẹ̀yin? Alẹ́ yìí ni kẹ́ kọ́kọ́ ṣáájú. Ara o, ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ dá o. Tẹ́rí àwọn Lárúbáwá oko, ṣé ń gbọ́ ẹ farabalẹ̀, àwọn Lárúbáwá oko wọ́n ti sí Ànábì Ìsá alayhi salam. Bàbá Megida, ẹ ṣe sùúrù. Ẹ farabalẹ̀, ọ̀rọ̀ bàbá Megida kọ́. Ẹ ṣe sùúrù. Ẹ ṣe sùúrù. Ẹ ti sọ̀tàn Lárúbáwá oko yẹn lẹ́ẹ̀kan. So níbi ìwòsàn tẹ́ ẹ sọ yìí, àní ẹ fún wa ní ẹ̀rí rẹ̀, Quran verse tá a lè lò. Tó máa gbọ́. Wọ́n ní kí ló ń ṣe wá, ẹ jẹ́ ká dá wọn lóhùn. Àfà, èèyàn kan jẹ májèlé.
àfa ẹ máa gbọ́ bẹ́ẹ̀ ni èèyàn kan jẹ májèlé ṣé àyà wà nínú Quran ta lè kà tí májèlé yẹn tó máa jábọ́ lára ẹ̀ tí májèlé yẹn ò ní pa. ṣé ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń nísìn ṣé ń bẹ́ẹ̀ wájú yín nísìn. ẹnu àfa ẹ ẹni máa tó jẹ gbọ́ májèlé ṣé ń bẹ́ẹ̀ wájú. ẹni sùúrù a fẹ́ nílẹ̀ lọ́wọ́ tá bá ti rí àṣírí tó bá dẹ̀ ṣiṣẹ́ a máa gba Islam àfa ẹni sùúrù àfa ẹni sùúrù àfa tí ó bá ṣiṣẹ́ èmi máa gba Islam mo máa fún yín nídìí kan Prophet Muhammad sallallahu alaihi wasallam ìgbà tó jẹ májèlé ìgbà tí ó jẹ májèlé tí wọ́n fi májèlé sínú pẹpẹ súpù fún Muhammadu tí Muhammadu kúkú oró kí ló dé tí kò ká àyà kankan nínú Kùránì tẹ́yìn dẹ̀ ní àyà bẹ́ẹ̀ ni ṣẹ́mọ̀ májèlé ló pa àbẹ́ mọ́ májèlé ló pa Muhammadu ṣẹ́mọ̀ àbẹ́ mọ́ Ayamadéleke ẹgbẹ́ jáde káwọn kọ́ máa rí lọ́pẹ́ pé májèlé ló pa Muhammadu ẹ dẹ̀ sọ pé oògùn májèlé wà nínú Kùránì kí ló dé tí Muhammadu ò ka Kùránì yẹn fún májèlé náà. Àfọ̀njá tán tẹ̀lé wá sí Ìlọrin. Tí gbọ́dọ̀ tí mo sọ mi ò tí ì dọ́dọ̀ Àfọ̀njá mo ní kí ló dé tí Muhammadu ò ka Kùránì tí májèlé fi pa ẹ̀kan dá wa lóhùn ẹni Kùránì ó lè kí ọ májèlé kí ni Muhammadu wá kúkú májèlé wo ta ló sọ fún yín pé májèlé ó yẹ mú púrúfù rẹ̀ wá pa májèlé ló pa náà. ọmọ bá mi gbé jáde ń sìn ms tẹ bá wà ń bẹ lè gbé jáde ní Ayamadéleke ó dà wọ́n ní kọ́. kọ́ gbé translation wèrè tẹ́ ń gbé káàkiri. lárúbáwá ni máa gbé jáde lárúbáwá oko ló kọ́ máa gbé jáde ń sìn lárúbáwá oko ní ẹ̀fà. tẹ́rí ẹ̀gbọ́ kìíní kan yé. mi ìbá ẹwọ ó yẹ ẹ̀ka wọ́n ti gbé dé ẹjẹ́ ń pa máìkì ẹ̀ka bàbá ẹ̀ka. olówó Èkó ẹ mọ̀ pa máìkì. sẹ́rí Afámigídá ẹ̀ka ti gbé ẹ̀rí jáde Afámigídá ẹ̀ka ẹ̀rí yẹn ẹ̀ka. ẹ sáà farabalẹ̀ kí n tó kà ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín. Ọọ̀ni of Ifẹ̀ tàná. Afámigídá Ọọ̀ni ìjẹta tèmi kọ́lé mi bá yín sọ ẹ̀ka lárúbáwá ètò tá à ń ṣe ní ká dúró lé lórí ẹ̀ka lárúbáwá tó wà lórí fóònù. gbogbo ilé fọwọ́ ti pé kẹ́ka. ẹ̀ka lárúbáwá yìí. ṣé gbogbo àwọn kíní ìwé yìí gbogbo àwọn irú yìí ti pọ̀ láyé tán ti kọ́ tipẹ́tipẹ́. ẹ kọ́kọ́ kàánú Afámigídá èmi lèmi kọ́ kíní Afámigídá. ṣé ìwé kí n kà á sẹ́yìn mọ́tà ni. ẹ lè ká lárúbáwá bẹ ṣe ń ṣe iná agbésítà ṣẹlẹ̀ mi mú kọ́ ẹ lè ká lárúbáwá àṣírí ti sọdẹ débi ẹdẹ ṣe pé àǹfààní ṣe é kì í. ó yá jẹ́ kí n fi lárúbáwá dẹ̀. ẹ má fi bẹ́ẹ̀ mi sọ ẹ ká lárúbáwá ọkọ yìí kèésì ọ̀rọ̀ lárúbáwá lásán mo mọ̀ àṣírí tí ìfikókó fẹ̀yìn lárúbáwá oko lọ́mọ. lárúbáwá oko lẹ́mọ̀ ẹ̀ mọ́ ti lárúbáwá àgbò oríṣiríṣi. wọ́n ń sọ̀rọ̀ pé wàkọ́ọ̀là Yunusa jẹ́ n kọ́kọ́ sọ fún ọba àwọn ò lè lo ọpọlọ mi ní tẹ́mi kàn fẹ́ jẹ́ kó mọ̀ ni pé sọ pé nǹkan kan ni kí n dánwò nísinsìnyí kẹ́yìn náà sì dánwò ká wo bí tọ́lọ̀ ń wá. Megida ṣe farabalẹ̀. ẹ̀yin náà ni wọ́n sọ̀rọ̀ pé kí ni ẹ wà máa yí oko ẹ máa yí gbogbo ẹ máa boko àwọn èèyàn jẹ́ ní tẹ́mi fẹ́ jẹ́ kó mọ̀ ni pé kóra kó máa lo olúgbòhùn bẹ̀ kó máa lo nǹkan mi bẹ̀ àníṣe ẹ̀jẹ̀ ká try rẹ̀ nísinsìnyí ká wo wípé kíní èmi ò ní sọ àyà kankan fún yín o àmọ́ ń sọ fún yín pé. ẹjọ́ ẹ bá wa ka lárúbáwá yìí fún Megida ẹjọ́ náà ó mọ̀ pé lárúbáwá oko ẹ̀yin lẹ́kọ̀ọ́ nìkan lòún mọ̀ ẹjọ́ àìtó láyé bá wa ka lárúbáwá yìí fún torí Megida ń sìn lárúbáwá oko nìkan ni wọ́n mọ̀. ẹ ti wà tipẹ́tipẹ́ kẹ́ ẹ ti ń kọrú àwọn nǹkan yìí ẹ̀ ń parẹ́ náà ni. kò ní gbọ́ yín Megida. ní tèmi mọ̀ ni pé tẹ bá ní òsì Kùránì ká lè fi ṣèwòsàn ẹ jẹ́ kí a jọ tẹ́sítì ẹ̀ wò nísìn. ó yá Megida. kì í ṣe pé kíní ìwé tẹ máa mú ewé. ó kẹ́nà Megida ẹni sùúrù náà Megida ẹni sùúrù náà ẹni sùúrù náà Megida. ẹ jẹ́ fún lórúkọ mi olówó Èkó ẹni sùúrù ẹjọ́ orúkọ mi ni. olówó Èkó jẹ́ kó kọ́kọ́ gbọ́ síbẹ̀ náà kó bọ́ síbẹ̀ kémi náà wàá fún lórúkọ tèmi. Gàfárì ọmọ Àìṣà lórúkọ mi ìṣẹ́jú mélòó ni kí n fún ẹ báyìí. ti jẹ́ bẹ́ẹ̀ mọ́ ìwọ tó ti wọnú erigbú tó ti wọnú òsì lágbo àwa ló kọ yìí mọ́ ìwọ tó ti ń lọ jẹ kí ló ń bọ̀ ọmọ tán pè láìṣà ni ọmọ tán pè láìṣà ni ọkọ̀ọ̀kọ̀ àgbákò ló ti kọ́kọ́ wọ̀ náà ìyẹn tó pe ẹ̀ ní Gàfárì ọmọ Àìṣà àní ọ̀ṣọ́ kan tó ń jẹ́ nínú kí lórúkọ rẹ̀ kọ́ wá wò ká wọ nísinsìnyí ká wá bìsì ádàdì rẹ̀ kọ́ wá wo ohun tí ó mọ̀ bọ̀
orúkọ tẹ́ ń jẹ́ lórí TikTok kọ́kọ́ yọ Gàfárù kó nu ọkọ rẹ̀ orúkọ tẹ́ ń jẹ́ lórí bó TikTok tẹ̀sẹ̀ ló wí sọ. gan lánàá Ọlọ́run bọ̀. àjànú ni a máa pè àmọ́ òun sọ àbọ̀ àlọ́ ń sọ gbọ́n ní pé kí lórúkọ rẹ̀ fún. olówó Èkó tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tí ì bá ṣe olówó Èkó. irọ́ lásán ni Ayé jàre. ètò láyé ẹjọ́ ẹ bá wa ka lárúbáwá yìí fún àfa yìí ẹjọ́. abá yẹn ti mú nǹkan kò wá òkè. so àdìsí tó wà ń bí ni Sahih al-Bukhari 4428 ó ní wàkọ́lá Yunus ani Zahari Yunus sọ pé látọ̀dọ̀ Zahari kọ́lá Urwa pé Urwa ní kọ́lá Aisha pé Aisha náà ó sọ bẹ́ẹ̀ pé radiyallahu anha ìyọ́nú Ọlọ́run kó máa bá kana nabi sallallahu alaihi wasallam ó ní anna Muhammad kana maridi ó ní ó ń bẹ lórí àárẹ̀ alẹ́dì mátàfí tó ṣe pé àárẹ̀ náà ló padà pa ó ní yá Aisha wo Aisha má azalu ajidu alam tọ́ámù lẹ́dì akátù ó ní mi ò wà òkè inú mi ò gbádùn látìgbà tí mo ti jẹ oúnjẹ bí kàbáyì láti ibi ogun Khaibar fàáza àwánú wá àjáde tó kìtọ́ àbùhárí yìí láàlì kàsám ó ní pé torí pé mò ń fura mọ̀ pé mò ń rí i pé májèlé ń bẹ nínú oúnjẹ náà. no àwọn ẹni tó ń bọ kíní òní tó ń bọ májèlé yẹn náà jẹ ni ó pa wọn àmọ́ kọndẹmù àwọn okò nítorí àbí nínú lálẹ́ ìní gbé kàn ní. àníkẹ́ ẹ jẹ́ kí wèrè yóò ṣàwò kó ṣàfihàn olóògbé ẹnu ló ní ẹnu lásán ló ní. wèrè ní ọ̀gbẹ́ni ní àwọn tó ń bọ kinní kan wèrè ọgọjọ má ṣe gidi alálàwọn bọ ẹ̀yin mùsùlùmí gan wà pa ẹgbẹ́ wọn Baba tó bí Megida disappoint Baba Megida ẹ wá ń sọ̀rọ̀ àwọn lárúbáwò oko ẹ kálẹ̀ àmì ìyá. Kí Adandawa lẹ ti wá èmi ò wá láti Adandawa o. ibo ni wọ́n ti wá tó nǹkan ṣe kíní ọjọ́ ìjọ múlíkákò ló kọ rẹ̀. Baba Megida ẹ ṣe sùúrù múlíkà wá àwọn okọ̀ tá. Orúkọ mi ni orúkọ súná mi nìyẹn. Orúkọ súná mi ni ẹ má bínú sí mi orúkọ súná mi ni. àmì Ọlọ́run ẹ káàbọ̀ yà ṣẹ́rí ibi tá a dé náà ni ẹ ṣe sùúrù Baba Megida ẹ ṣe sùúrù ibi tá a dé náà ni kí Baba Megida ẹ ṣe sùúrù Baba Megida ẹ ṣe sùúrù dáadáa márùn-ún tí Muhammadu gbélé ayé ṣe ni wọ́n fẹ́ fún wa ẹ ṣe sùúrù Baba Megida so ẹ bẹ yá kí ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ kọ́kọ́ yọ mí ná ìfẹ́ àfa mi ti wá nù ẹ má ṣe jẹ jọ mí. Ayamadéleke ẹ bá sọ̀rọ̀ ẹ bá Fámigídá sọ̀rọ̀ náà àmì Ọlọ́run ẹni sùúrù ẹ bá Fámigídá sọ̀rọ̀ Ayamadéleke. Megida ẹjọ́ ẹjẹ́ mi ò bá sọ. Ayamadéleke ẹ jẹ́ kọ́mọ̀ pé májèlé ló pa Muhammadu ṣẹ́gẹ́ ẹ lè ka ní Yorùbá yẹ ká ka ní Yorùbá fún Fámigídá kọ́mọ̀ pé májèlé ló pa Fámigídá Muhammadu. ẹ ṣí máìkì yín. So Ayamadéleke ọjọ́ mi wọ̀n nílé sọ́ńtà pé nínú Kùránì lè wo ó lè gba àyàn lọ́wọ́ májèlé torí Muhammadu tó gba Kùránì wà májèlé lásán ló pa. ms ẹ bá wà ní ẹ jẹ́ ká ka kínní ms ẹ jẹ́ ká ka kínní ẹ jọ. narrated Aisha ṣàlàyé pé the prophet in his ailment in which he died Muhammadu nínú àìsàn tó kú lé lórí used to say, Muhammadu máa ń wí pé ó máa ń sọ fún Aisha pé Aisha ìyàwó mi oh Aisha, Aisha ìyàwó mi I still feel the pain caused by the food I ate at Kaiba. òun yìí ń jẹ̀rora nípa And oúnjẹ at tó ń this jẹ nínú Kàíbà time, lákòókò yìí bẹ́ẹ̀ ló ń pẹ̀jẹ̀ lẹ́nu. I feel as if my aorta is being cut from that poison. Muhammadu lóhun pé gbogbo fún òun ti já bútẹ́ lẹ́lẹ̀ jẹ́ ń yọ lẹ́nu ẹ̀ bí májèlé ṣe pa Muhammadu wọ́n ikú kúrò nìyẹn o. Ibo ni àyà Kùránì wà tí ò gba Muhammadu lẹ̀? Ibo ni àyà Kùránì wà tí ò lè gba Muhammadu lẹ̀? àní ẹ sáà jóná ẹ jẹ́ kí wọ́n á sọ fún un. Ibo ni àyà Kùránì wa olówó Èkó ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àní kankan ni wọ́n olówó Èkó yìí ni Wọ́n tó 30 ibi tó wà yìí. tó ní Kùránì tó ní Kùránì o wípé wọ́n lè fi ṣe nǹkan o wípé àbí wọn ò lè fi ṣe ìwòsàn o òun ni wọ́n á fẹ́ kí ẹlẹ́nu gbọ̀kú eléyìí tí ń bẹ lábẹ́yìn tí ẹ̀rọ kọ rẹ̀ gan
kó wá sọ ká wá jọ nàálẹ̀ gan òun gangan ni mo fẹ́ tẹ̀ fẹ́ wò bóyá Kùránì ń ṣe àbí ò sí àní kí Gàfárì ọmọ yìí Megida ìbá sọ̀rọ̀ àní ìbá sọ̀rọ̀ àmọ́ ọmọ yìí mo gbúdọ̀ wá mo gbúdọ̀ rí ọmọ yìí eléyìí tó ya kínní òsì kan tó ní Gàfárù lòun yìí mo gbúdọ̀ rí pé èmi àti ẹjọ́ kọ́kọ́ mú nǹkan ó kalẹ̀ yá náà ó yá ó yá ìṣẹ́jú Gàfárù mélòó yìí ìṣẹ́jú mélòó lẹ máa Gàfárù ṣe ó yá gbé ọkọ̀ gidi ọkọ̀ tó ló ń jẹ́ wá gbé wá Gàfárì ọmọ Gàfárù Gàfárì ọmọ Àìṣà wálé mi ọmọ Gàfárù lò. Àìṣà Megida ṣe wà bẹ́ẹ̀. Bàbá Megida. Adeleke Ayamadéleke ẹ jẹ́ ká tún sọ fún àfa Megida pé ṣé àfa Megida mọ̀ pé Muhammadu tún ya wèrè ni àfa Megida ṣé mọ̀ pé Muhammadu ya wèrè ni ṣé mọ̀ abẹ́ mọ̀ Muhammadu ó ní ọdẹ orí tó wá ń bugi jẹ ṣé mọ̀ abẹ́ mọ̀ Ayamadéleke bá ń gbé síta ms gbé síta ní ẹjẹ́ àká fún wọn. Muhammadu ya wèrè rí ó wà ní Quran àti Hadith. Ẹ má béèbú nǹkan tá a fẹ́ kàánú òwe yín ni ẹ má béèbú. Muhammadu ó ya wèrè tó ní skánskán ó yẹ jẹ́ àká ms jẹ́ àlọ́. Wọ́n ti ń fẹ́ sá lọ ms ẹ̀ka fún wọn ó ti ń fẹ́ sá lọ ní kọ́ bóun pa fóònù. ms ẹ̀ka Narrated Aisha. ṣàlàyé pé Once the prophet was bewitched, nígbà tí àṣàṣì mú Muhammadu wọ́n ṣàṣì Muhammadu ẹ̀ máa so gbọ́. that he began to imagine that he had done a thing which in fact he had not done. Muhammadu wá bẹ̀rẹ̀ sí ní ṣe gángan Muhammadu wá ń bugi jẹ ó máa wà ní alẹ́ Muhammadu á ní ọ̀sán yìí máa dá gan Muhammadu alóhun ti jẹun dídí màálù Muhammadu wá sí ó wá ń ṣe wọ́n ẹgbẹ́ sókè ṣẹ́rí báyẹn Muhammadu ya wèrè ẹ tí ẹ mọ̀ pé Muhammadu ya wèrè. Ó wà nù Kùránì náà. Wọ́n mọ̀ dájúdájú wèrè ni wọ́n Muhammadu. Megida wà nù Kùránì fúnra rẹ̀ náà. Megida ò mọ̀ Dájúdájú ìwọ tí Allah fi àlùkùránì rán yìí kì í ṣe wèrè. dájúdájú wèrè ni so wà ń bẹ̀ náà. ẹ ń gbọ́ ẹ̀yin nìran àbílàbí ẹ̀yin nìran àbílàbí. Ọwọ́ àbílàbí méjèèjì ti ṣòfò ọwọ́ Muhammadu gan ṣòfò. Ẹ ká jẹ́ ká àfa tó ní mímọ́ sọ̀rọ̀ jàre lédè yóò nímọ̀ Megida yóò nímọ̀ ẹ ká mi Ọlọ́run sọ̀rọ̀. ó mọ̀ kankan. òfò ló ẹ̀kọ́ ẹ̀ka lẹ̀. àwọn tí wọ́n ti ṣe fún. Ẹ káàbọ̀ bàbá àmì Ọlọ́run bàbá yẹn disappoint mi àmì Ọlọ́run ẹ káàbọ̀. ẹ̀ka lẹ̀. Ìkàlẹ̀. Ṣẹ́rí àáfà yẹn tẹ drop nísìn. Ṣé ń gbọ́ mi? à ń gbọ́ Ṣé ń gbọ́ mi sà? à ń gbọ́ ní àpò. Ó ní kàtàkàtà làfà o. Ṣẹ́rí ọ̀tọ̀ ni kíyàn kéwọ̀ ọ̀tọ̀ ni kíyàn gbélé ayé. Assalamu alaikum. Nǹkan yẹn kan ló kàn ń dùn mí jù níbí báyìí. Ṣé ń gbọ́ mi? Bẹ́ẹ̀ni. máa sọ̀rọ̀ yín lọ. Ohun tó ń dùn mí ni pé ìṣesí àwọn àáfà lẹ fi ń bú Ọlọ́run àtànábì. Mo rí tẹkọ kínní sí ibà pé olórí burúkú ni Allah. Ẹ máa kọ́ lóòótọ́ nítorí àwọn tí ó fẹ́ fọlọ́run mọ̀ yín gan tó fẹ́ fọlọ́run mọ̀ yẹn gan olórí burúkú ni gbogbo wọn. Ṣẹ́rí wọ́n ń sọ̀rọ̀ májèlé lẹ́ẹ̀kan nípa títà ànábì pé májèlé ni ó pa ànábì. Májèlé yẹn ló ṣe sábàbí tó ó pa ànábì lóòótọ́. Ó wà lórí àárẹ̀ fún ọdún méjì. Àárẹ̀ májèlé yẹn ó filẹ̀ títí ọdún méjì tó padà jẹ́ sí pé orí fífọ́ ló padà pa ànábì orí fífọ́ ọjọ́ 3. Bẹ́ẹ̀ni nítorí wọ́n ṣe májèlé gan orí fífọ́ fi ti bá o. orí fífọ́ ok headache àbí. ó ṣẹlẹ̀ ó wà nù tàn bẹ́ẹ̀ o. alright ẹ máa kà lọ. headache. Ọ̀pọ̀ tó ṣẹlẹ̀ jẹ́ ká sọ fún àfàdàdà àfa ẹ̀ parọ́ ẹ mọ̀ pé tó jẹ májèlé bó ṣe ń pọ̀ ẹ̀jẹ̀ lá máa yàgbẹ́ ṣúṣú lá máa yàgbẹ́ ẹ̀jẹ̀ ìgbẹ́ omi
bó ṣe ń pọ ẹ̀jẹ̀ lẹ́nu tó ń pọ ní ẹmájọ́ tó ń pọ nímú orí á máa fọ ara ẹ̀ á máa gbóná so ẹ jẹ́ ká wà ẹ má yẹ ká àwọn òun fẹ́ ká máa bó ṣe rí la ṣe máa sọ orí á máa fọ lóòótọ́ ara ẹ̀ á máa gbóná òtútù á máa mú torí gbogbo òfun ẹ ti já bútẹ́bútẹ́ ṣe get so ẹ ṣe àpá. exactly ṣe mọ̀ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ló yẹ kókó àbí ẹsẹ̀kẹsẹ̀ ló yẹ kókó. mi mọ̀ bí ẹ mọ̀ àwọn tó jẹ ẹran yẹn tó ti gbé tiwọn mì wọ́n kú lójú ẹsẹ̀ Muhammadu kò tí gbé tiẹ̀ mì bó ṣe jájẹ báyìí lórí pọ́n èèyàn ti kú so òun díẹ̀ kan láwọn ni ó yàtọ̀ wà ń bẹ ẹni tó ti gbé tiẹ̀ mì ó kú nǹkan tó fọ ilẹ̀ tó fi ẹṣin. àwọn àfáà yẹn náà wọ́n kàn ń ṣàgídí ni àwọn àfáà kan èmi sọ kíni kan pé tó yẹ pé àwọn àfáà bá ń live life bí àwa kan ṣe ń live life nínú àwọn àfáà kò bá dáa a mọ̀ pé ogun wà. àmì Ọlọ́run mọ̀ kan ká fi life tẹ̀yìn àfáà ń live lẹ̀ nǹkan tá à ń ṣe ń sìn ni pé ẹ̀sìn yìí wọ́n gbé wá fáwọn bàbá wa àwọn bàbá wa ò ráyè wọn ò mọ nǹkan tó wà nú ẹ̀ ṣe get wọn ò lè tanná sí i àwa ọmọ ń sìn àwa ń tanná sí i àwọn nǹkan tá à ń bá ń bẹ̀ là ń kà jáde yìí pé irọ́ lásán ni kinní ẹ kò jẹ́ fi ọ̀rọ̀ àwọn àfáà pé bóyá àwọn àfáà ò ṣe àwọn àfáà ń ṣe bákan bákan àwọn àfáà yẹn ò bá máa ṣe dáadáa a gbọ́dọ̀ tanná sí i anything tẹ́ bá fẹ́ gbé wá fún wa máa tanná sí i get àti tanná sí báyìí so ìyẹn ni kẹ́ jẹ́ ká sọ kí dáadáa wo ló wà nù Quran dáadáa wo ló wà nù Islam dáadáa wo ni Muhammadu gbélé ayé ẹ̀ ṣe ìyẹn ni kẹ́ jẹ́ ká mọ̀ ẹ fọ̀rọ̀ àwọn àfáà lẹ̀ báyìí a sọ̀rọ̀ àwọn àfáà kò sí nǹkan tó kàn wá pẹ̀lú àwọn àfáà bí ó ṣe Quran Islam Muhammadu ó ti yé yín so ẹ gbóhùn sókè. tábà ní ká máa tọwọ́ bọ̀ ìyẹn gẹ́gẹ́ bí ìtàn ṣe gbé wá lóòótọ́ nítorí àdáyébá ìtàn ló gbé wá bẹ́ẹ̀ àdẹ̀gbá bẹ́ẹ̀ bí àwọn kan ṣe gbà àdẹ̀gbá bẹ́ẹ̀ lóòótọ́ dáadáa tí ànábì gbélé ayé ṣe ó pọ̀ dáadáa tó gbélé ayé ṣe ó pọ̀ mo rí àyà kan nínú kíní ilẹ̀ kan ní pé wa ma anzalnaka illa rahmatan lil alamin láti wáyé lálẹ́ wọ́n sì ní ẹ̀wọ̀n wálé lálẹ́. wọ́n ní wa ma anzalnaka illa rahmatan lil alamin àkọ́kọ́ nìyẹn tí ó wà ní Al-Qur'ani pé wo ànábì wa Muhammadu àwọn ẹ̀ wá bá àwọn èèyàn àfi kó máa jẹ́ ìkẹ́ fún gbogbo wọn so ṣẹ́rí gbogbo ọ̀rọ̀ tí èèyàn bá ti fẹ́ fà á ní ìdágídí nínú ẹ̀sìn yìí á ní ìdágídí èyí tó ń bá yín sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó ń sọ pé ó ṣọ̀rọ̀ májèlé kò ṣọ̀rọ̀ májèlé àyà kan wà ní Al-Qur'ani pé tí wọ́n bá fẹ́ yìnbọn fún yàn wípé á gáìdì àbí kí ni mo gbọ́ tó ń sọ tẹ́lẹ̀ ẹ jọ̀ọ́ mi ò mú kàn dé báyìí ni pé kíní àbí olóyè kan jọ ẹ bá mi sọ̀rọ̀ ohun tí mi ò gbọ́ yín. láti wà nù Kùránì pé bí èèyàn bá lo ìbọn ríran. ẹ kó dúró kán yìnbọn fún kó máa kà. kò dẹ̀ sí ìbọn bí. kó dúró kán yìnbọn fún kó máa kà. ṣèbá fà ní mi kó dúró kó yìnbọn fún kó máa kà. á kú tú ẹ ọlọ́run kan sọ fún pé òun ràn. àyà tó kàn ohun táwọn àyà yẹn kan lè ṣe fún ni pé aṣọ tí kò ní fi débẹ̀ àbí tí wọn ní fi rí ti ẹrù bọ tí pé àyà kan bá wà tẹkọ máa yìnbọn fún tẹpẹ kò ní wọlé òun kó dúró kọyìn fún. ohun tó ń ẹṣẹ rí gbogbo tá à ń fà yìí náà ohun tí ẹ̀yin fi ń mo gbà tí níbì kan ohun tí ẹ fi gbà tí wọn ni wípé bí wọn ṣe ń kọ̀ndẹ́mù nǹkan tẹ̀yin ń ṣe. irú báàsì ẹ máa gbọ́ àfàmì Ọlọ́run torí pé àfà kan tún ṣì wà lókè irú báàsì tẹ mú wá yẹn tí Allah ní Muhammad ló dájú yẹn ibi tí Muhammad ti wà dáadáa yẹn ṣáà lè rí evidence ẹ̀. inú ìtàn ló wà wípé ṣẹ́rí àwọn tí wà ó wà ní tíra tán pè ní Khulasatu Nurul Yaqin part 1 part 2 part 3. Khulasatu Nurul Yaqin. ìtànẹ́bì kí n gbé jáde. mi ò ní fóònù méjì so àwọn tíra àwọn inú tíra ló wà nínú àwọn kíní ni àwọn ìwé tá a máa ń kà.
èmi á bá yín wá ibo la lè wá sí. tẹ́ bá ṣàṣẹ ní online nísìnyí ó wà ń bẹ̀ Khulasatu Nurul Yaqin Khulasatu Nurul Yaqin. ta ló kọ́ ná ta ló kọ́. àfa Ahmadu ló kọ́ àfa yẹn àfa Ahmadu Zayuli. Ìlọrin náà ti kọ́ ni àbí. Naam kílẹ̀ sọ. Ìlọrin náà ti kọ́ ni. Ìlọrin kọ́ ló ti kọ́ o. Ìlọrin kọ́ ló ti kọ́. Ìlọrin kọ́ ló ti kọ́. àfáà tó kọ́ yẹn gangan tí àbí ọdún wo ni sísìn. ẹ má sọ pé ọdún sẹ́ńtúrì ni. ẹbí sẹ́ńtúrì mélòó jẹ́ bí tẹ bá ní tíra lọ́wọ́ ọdún yẹn a máa fi wo bí ó ṣe súnmọ́ ànábì torí ànábì wà bí 1400 jíǹsìn tíra yẹn wà bí ìgbà wo torí ẹni tó máa kọ̀tà ànábì kalẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ni tó súnmọ́ ànábì dáadáa gbogbo àdìsí yẹn ẹ máa gbọ́ àdìsí tó wà ní ìsìn ó lé ní 3 million àdìsí bádìí ṣe wá pọ̀ tó yẹn kò wá sádìsí kankan tó sọ̀rọ̀ wà ànábì. ẹ jẹ́ ká tẹ̀síwájú bàbá mi ọlọ́run ṣé wà ń bẹ̀. ẹ ti rí tíra náà. so tíra tẹ̀yìn sọ yẹ ẹ lè type in comment section ẹ lè type so ẹ type in comment section kí gbogbo yẹn rí ṣe ẹ lè type. orúkọ tí tíra yẹn bá ń jẹ́ ẹ̀kọ́ ní èdè tí ó tà lè kà so lárúbáwá yẹn ìrìn ní má gẹ̀ẹ́tì ẹ̀. àbá mi ọlọ́run ṣe ń gbọ́ mi. àbá mi ọlọ́run ṣe ń gbọ́ mi. mo ní bí àdìsí ṣe pọ̀ tó lé ní 3 million kankan nínú àdìsí tó sọ̀rọ̀ dáadáa tá nàbí. bàbá ìtura ẹ jẹ́ kan tiẹ̀ kọ́ ná ẹ jẹ́ kan kọ́ ná ẹ jẹ́ kan kọ́ ṣe ti kọ́ sí comment section. mo ti kọ́ sí comment section Khulasatu Nurul Yaqin. o ti ok ẹ ṣe by Ahmad abi. ok so now. tẹ́ bá kọ̀ Khulasatu Nurul Yaqin lásán máa gbé. yóò gbé wa. ẹ bá ti kọ̀ Khulasatu Nurul Yaqin. all right màá bá yín tẹ̀sí kinní nìsín tó bá ta bá rí àbá yín gbé wa but Quran verse tẹ quote ó dà ní Quran 33 verse 21 Suratu Ahzab ní pé kí ó jáwó kọ́ ṣe fún gbogbo èèyàn tó di pé oníwà dáadáa ni Muhammadu so lára àwọn ìwà dáadáa tẹ̀yìn ti mọ̀ yẹ ṣé ẹ lè dárúkọ 5 fún wa ni àbí ogun 5 tẹ́ fẹ́ dárúkọ yẹ ìtànnú ìwé ẹ̀ nìkan ló wà kò sí nínú bòmímọ̀ lẹ́yìn inú ìpè tẹ́ dárúkọ yẹn. ok nínú dáadáa tá nàbí ṣe 5. ìkan nínú ẹ̀ ìjọ tí ànábì ń pe ìpè sẹ́sìn tí wọ́n ń pe àwọn ará ìjọ kan sẹ́sìn àwọn ará Yaman ìjọ tó ń pè wọ́n sẹ́sìn ìjọ yẹn wọ́n wá ń lẹ̀kọ̀ bá wọ́n ń lẹ̀kọ̀ mọ́ wípé àwọn òní tábà lákàyà Muhammad lẹ́nu wọn lọ́hùn tábà lákàyà Muhammad lẹ́nu wọn lọ́hùn láti ń sọ bẹ́ẹ̀ fánàbí wa mọ́mọ́ di pé a nígbà tiẹ̀ wọ́n mọ́ rádaràda yìí wọ́n mọ́ tó ń gbé lójú wa yìí so bí wọ́n ṣe ń lẹ̀kọ̀ mọ́ yẹn àwọn sàbẹ̀ fẹ́ bá wọn jà ìgbà yẹn àwọn sàbẹ̀ ò ti pọ̀ wọn ju 2 lọ ànábì ní kó má bá wọn jà ní Jibril wá dé bí Jibril ṣe dé wá sọ wípé ṣé ká pa wọn rẹ́ fún ẹni pàṣẹ nǹkan tó bá fẹ́ ànábì ní rárá wípé ìbẹ̀rẹ̀ ànábì tí wọ́n ń ṣàdúrà pé Allahumma hidi qaumi fa innahum la ya'lamun ó ní Ọlọ́run ìjọba mi fi àwọn ọjọ́ mi mọ̀nà wípé àwọn ọjọ́ mi mọ̀ ṣe wà yìí wọn ò mọ ọ̀nà ni ara àwọn ìwà tí Ọlọ́run rí tó dẹ̀ fi ni pé wa innaka la'ala khuluqin azim dájúdájú ìwà nábì ìwọ ni ìwà rẹ fẹ́ gbájú ìwà pọ̀ bẹ́ẹ̀ nípa nábì àwọn ìwà pọ̀ bẹ́ẹ̀ kì í ṣe ẹni tó máa ń bínú ẹni tó máa ń kó ní mára ni àwọn ìwà nábì nìyẹn ẹni tí a mú ọmọ òrukàn á dúró ní ìdúró bàbá fọmọ òrukàn nínú ìlú á máa bọ́ wọn àwọn ànábì nìyẹn àwọn opó nínú ìlú ànábì á dẹ̀ máa ṣe kì í ṣe pé a máa ṣe ojúṣe ọkọ wípé kó máa bá wọn sùn
ojúṣe ọkọ wípé bíbọ́ bùkátà wọn láàárọ̀ lọ́sàn-án lóyún alẹ́ wípé jíjẹ mímu wọn tí kò ní fi ná wọn ànábì máa ń gbé irú àwọn kan báyìí gbogbo àwọn kan dáadáa báwọn òun ni ó wà lọ́wọ́ ànábì sọ fún nípa ìwà ànábì lè tó fi dára jù. bẹ́ẹ̀ so ẹ ṣe gbogbo nǹkan tẹ́ wá sọ yìí báyìí ṣé àdìtì tá a ti lè rí kà ṣó wà àbí kò sí tó lè jẹ́rìí. àdìsí ṣẹ́rí ọ̀tọ̀ ni àdìs ọ̀tọ̀ ni ìtàn ṣé ń gbọ́ mi. àdìsí ni ọ̀rọ̀ tánàbí bá sọ ànábì ò kí ń yin ara ẹ̀ níbi ọ̀rọ̀ tó bá sọ àfi èyí tó bá kámẹ́rà. bàbá mi Ọlọ́run ẹ ti irọ́ díẹ̀ tí ẹ máa gbọ́ irọ́ díẹ̀ tí ṣé wàá rí tíra sáwọn èèyàn ò gbọ́ mi. mi ò kí ń parọ́ ọ̀ tíra láìkí yẹn ni kí n mọ̀ parọ́ ọ̀nà ṣe rí tíra tí mo ní kẹ́kẹ́ bọ̀dá lóde ẹ̀ náà tíra tí mo ní kẹ́kọ́ dá lóde ẹ̀ náà. tábà ní hadith ọ̀wọ̀ tánà hadith ìtumọ̀ hadith ní àkàlàkù àbí máa gbọ́ ẹ máa gbọ́ àfà ìtumọ̀ hadith òun ni àkàlàkù ìwà ànábì àkùwálù àti àwọn ọ̀rọ̀ ẹnu ẹ̀ ó yẹ báyẹn wá àhàwálù àtàwọn òṣèṣì tó ṣe tó mọ̀ pé nìkan rí òun ní túmọ̀ hadith so kí wàá ní tí wàá sọ di ọ̀rọ̀ ànábì làdísì fún ṣé sí gbogbo ṣé sí ànábì ní hadith. mo ṣàlàyé náà ẹ dúró náà mo ní ohun táwọn ń sọ ni pé ìtàn àwọn nǹkan tí mo sọ nípa ànábì pé níbo ló wà nínú hadith mo wá ń sọ wípé hadith ni ọ̀rọ̀ tánàbì bá sọ àwọn ìṣe tó bá ṣe níbi ṣẹ̀ríà ṣẹ́rí tó fẹ́ ni pé àkùwálù wọ́n àfùálù yẹn kò sí nínú àwọn ìwà tó ṣe nínú Islam ni o tó ṣe ní Islam bíi à ń kírun àyàn náfìlà tí ò sọ fún yẹn kankan òun lápè ní sunna hadith àwọn ìwà dáadáa tó ṣe ànábì ò sọ kò yí fi. bàbá mi Ọlọ́run ẹ wo ìwé yẹn ẹ wò kẹtẹ ẹkọ wọn kò wá recognize ẹni kí wọn kàn gbé fídíòs wá ni. òun náà ni fídíò ni ẹwọ òun gangan náà ni olùwàtò tó náwó yẹ kéènì. so now fi nàbí ìtànàbí. ẹ ṣe so now lára àwọn nǹkan tẹ́ ẹ sọ ó yé yín fídíò kò sí ìwé yẹn fídíò lásán ni lórí YouTube téèyàn ti lọ wò ṣó ti yé yín. ẹ pé ó ti pẹ́ ní ọmọ bẹ́ẹ̀ ó ti ń ga wọn kí ni tíyẹn ti pè ní sáwọn ẹ wá máa gbọ́ ẹ wá máa gbọ́ kódà ẹni tó máa mọ tíra ẹ nínú àwọn. ẹ máa gbọ́ fídíò ni ṣẹ́rí kan tí mo ń tún aṣọ fún yín báyìí ni pé ṣẹ́rí bí kíní yẹn bó ṣe jẹ́ fídíò tó bá jẹ́ nǹkan tó jẹ́ ìwé tó jẹ́ pé lárúbáwá fi òǹtẹ̀ jàn níbi tí Muhammadu ti wá tó jẹ́ kí wọ́n accept ẹ̀ tó dẹ̀ jẹ́ pé ìwà dáadáa Muhammadu wà nínú ìwé yẹn kì í ṣe irú ìwé yẹn la máa wá sí lórí online even mo ṣe bá ṣe sọ fún wa yẹn bá ṣe fẹ́ yẹ ẹ ṣe sùúrù á kàn gbé wá ní Amazon ni a ní pé kéèyàn buy kéèyàn rà ṣe understand. Okay. Sorry irú ìwé tẹ́ mú kalẹ̀ yìí fídíò yẹn lórí YouTube so kò dẹ̀ lè jẹ́rìí torí ọ̀nà kí fíìmù anything so wá wú anybody ló lè ṣe sínú fíìmù ẹ̀ bí gẹ́gẹ́ bá ṣe rí story àwọn oyè yín ó pọ̀ lọ báyìí àwọn Yusuf and co ìtàn lásán ní gbogbo àwọn yẹn so ṣe níbo mi tẹ̀sí lè fún wa lẹ́rìí àwọn nǹkan tẹ́ sọ yẹn. tí a pọ̀ náà ẹ jẹ́ ká tún lọ wo wọ́n ń pè kan ní Terghibul Mustaqina. ẹ̀sùn kọ̀ yẹn náà sí comment section. wọ́n ń pè kan ní Terghibul Mustaqina. ẹ̀kọ́ sí ṣe náà wọ́n wẹ̀ lọ́dọ̀ yín bẹ̀ yẹn gan. ọlápẹ́ inú ilé ni àwọn òwe yẹn wà bọ̀tẹ̀ mí wà ń tà. ṣé ẹ lè wọnú ilé kẹ́ẹ̀kan sí kẹ́ẹ̀ fi hàn wá. ń bọ̀. ẹ jọ. àwọn òwe tẹ̀ ń dárúkọ yìí àwọn òwe àwọn lárúbáwá oko làwọn òwe tó ń dárúkọ yìí kò ń ṣe àwọn òwe tó yẹ pé ó jẹ́ sọ yìí tó jẹ́ authentic hadith láti ilẹ̀ lárúbáwá bóyá àwọn òwe táwọn kan tó ti fagbó tán kàn kọ
tọkọ ò pé Muhammadu yìí ó máa jẹ́ ròyìn báyìí tọkọ kọ because báwo ni ṣe máa sọ̀rọ̀ ọ̀rọ̀ Muhammadu tá à ní rí lórí íńtánẹ́ẹ̀tì tá à ní lè rí ìwé yẹn. ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀. àwọn ẹ má rí tá a bá máa wo ẹni tó kọ ìwé yẹn gan ẹni tó kọ ìwé yẹn á máa tẹ̀ sí orí íńtánẹ́ẹ̀tì á máa wo ẹni tó jẹ́ bí àwọn. mo láìkí àmì Ọlọ́run sincerely mo láìkí yín bọ̀ ẹ kàn make sure pé. ṣe máa sọ wípé ìkan náà. ó possible ó lè má já wọn kan tí ó lè já wọn kan tí wọn mọ̀ ẹ má wọrí ẹ mú yẹn wá ẹ má wọrí. ẹ má put ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé bá a ṣe ń gbọ́ bàbá mi ẹ wọnú ilé kẹ ṣíwò yẹ ó yẹ yín kẹ ṣí lọ síbi ẹ̀rí yẹ ká má lè bá àgbàsíkò yín ni ó yẹ yín so ẹ ṣe tẹ́ bá ti ṣí débi ibẹ̀ kẹkàn tán kámẹ́rà yín kẹjẹ ká mọ̀ ẹ gbọ́ báyẹn ṣé ẹ gbọ́ mi ẹ ṣe so ẹ máa ṣíwò yẹ lọ́n ti yín Abdullah. Abdullah wà nbẹ Abdullah ti lẹ́gbẹ́ o so tàbá tó rí mùsùlùmí tó wà ní comment section ẹ lè send request tàbí kẹ́ ṣe àì Abdullah ìwé tẹ̀lú kó máa sọ̀rọ̀ ní o so bàbá mi Ọlọ́run tẹ́ bá ti ready ẹ jẹ́ ká mọ̀. Sherifuddin wọn àfáà yìí wọn lè gbé gẹ̀ẹ́sì so Sugar